ètò ìdìbò máa dára jù báyìí lọ lọ́jọ́ iwájú. Buhari ló sọ bẹ́ẹ̀. Olórí orílẹ̀-èdè wa Muhammadu Buhari ti sọ pé bó tilẹ̀ jẹ́ pé bí ètò ìdìbò gbogbogbò tọdún 2023 yìí ṣe lọ sí sì tẹ́ òun lọ́rùn torí ó lọ nírọ̀wọ́ ọ̀rọ̀sẹ̀ lọ́pọ̀ ibi tí ètò náà ti wáyé káàkiri orílẹ̀-èdè yìí. Síbẹ̀ ó ní Nàìjíríà ti kọ́ àwọn ẹ̀kọ́ pàtàkì kan èyí tá a gbọ́dọ̀ ṣàmúlò ẹ̀ kí ètò ìdìbò ọjọ́ iwájú lè túbọ̀ jágeere kó sì ta sánsán ju tọdún yìí lọ. Buhari sọ̀rọ̀ yìí nínú àtẹ̀jáde kan tó fi léde lásìkò tó ń bá àwọn aṣáájú orílẹ̀-èdè àtàwọn aṣojú ilẹ̀ tí wọ́n ti fìgbà kan wà lábẹ́ àkóso orílẹ̀-èdè United Kingdom èyí tí wọ́n ń pè ní Commonwealth sọ̀rọ̀ nípasẹ̀ olùrànlọ́wọ́ pàtàkì lórí ètò ìròyìn rẹ̀ ọ̀gbẹ́ni Fẹ́mi Adésínà lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 6 oṣù karùn-ún tá a wà yìí. Àtẹ̀jáde náà kà lápá kan pé bí ọ̀gọ̀rọ̀ èèyàn ṣe túyáyá jáde láti dìbò lásìkò ètò ìdìbò tó wáyé kọjá yìí tí wọ́n sì ṣojúṣe wọn bó ṣe yẹ ti túbọ̀ fi hàn pé ètò ìjọba àwa ara wa ti ń gòkè àgbà sí i ó sì ti túbọ̀ rẹ́sẹ̀ walẹ̀ dáadáa ní Nàìjíríà. Lóòótọ́ làwọn ìwà jàǹdùkú kọ̀ọ̀kan wáyé láwọn ibi péréte kan a ti ṣàfihàn pé ó ṣeé ṣe láti yan ìjọba tuntun sípò pẹ̀lú àlàáfíà láìsí òjòrò. A ti kọ́ àwọn ẹ̀kọ́ kan tó máa ṣe wá láǹfààní láti tẹ̀síwájú. Ìrètí wa ni pé àwọn ètò ìdìbò ọjọ́ iwájú máa dára ju èyí lọ ká sì tún ṣe dáadáa sí i. Ó jẹ́ ayọ̀ mi pé a tún ti gbé ìgbésẹ̀ kan síwájú báyìí láti fìdí ìjọba democracy múlẹ̀ sí i pẹ̀lú bí àlàáfíà ṣe gbòde lásìkò ìbò tí ètò náà sì ṣe kedere sí gbogbo èèyàn èsì ìdìbò náà sì ṣètẹ́wọ́gbà dáadáa. Lóòótọ́ la mọ̀ pé àwọn ìpèníjà kan ṣì wà. A ní lọ́kàn láti túbọ̀ ṣe nǹkan tó máa mú kí gbogbo ọmọ Nàìjíríà túbọ̀ nífẹ̀ẹ́ láti kópa sí i títí kan àwọn ọmọ Nàìjíríà tó wà nílùú òyìnbó àti lẹ́yìn odi gbogbo. Bẹ́ẹ̀ ni Buhari wí. Ẹ ó rántí pé ọjọ́ 25 oṣù kejì ọdún yìí ní ètò ìdìbò gbogbogbò bẹ̀rẹ̀ nílẹ̀ wa pẹ̀lú ìdìbò ààrẹ àtàwọn aṣòfin àpapọ̀ nígbà tí ètò ìdìbò àwọn gómìnà àwọn aṣòfin ìpínlẹ̀ wáyé lọ́jọ́ 18 oṣù kẹta ọdún yìí kan náà. Àmọ́ ọ̀pọ̀ awuyewuye tó jẹyọ lásìkò ètò ìdìbò náà ló sì wà níwájú àwọn ìgbìmọ̀ tó ń gbọ́ ẹ̀sùn ìdìbò ní kóòtù báyìí. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.